Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo àwọn olóríire. Àwa tí Ọlọ́run bá pè kí a máa jẹ́ olóríire ẹ̀dá. Táwa náà sì mọ̀ pàtàkì tí wọ́n ń pè ní oríire. Ọlọ́run kò ní ṣe wá lólórí ibú. Rí àwọn èèyàn kan táàgì fídíò kan pẹ̀lú mi. Wọ́n wá ní Kábísọ́lá àfi kó jáde kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Mo ní ọ̀rọ̀ wọn wá ní Suberu. Mo ní bàbá yìí ò exist mọ́nú ayé. Ẹni tí ó bá sí exist kò dá kí a máa fún lésì. Àmọ́ nítorí àwọn nǹkan kan àti àwọn nǹkan tí ó sọ ló máa jẹ́ kákọ̀ ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ ohun tí bàbá wí ná. Ẹ jẹ́ á gbọ́ ohun tó wí. Bismillah. Mo gbé ìbọn wọ̀lú, mo kó àdá àti nǹkan kan, mo kó wá sílùú, mo fẹ́ fi dógun lẹ̀, kódà precisely ọdún sọ̀ngbà náà kí mo ní mo fẹ́ pa Yunusa Tọ́lẹ́àtù ní nǹkan kan tí wọ́n wí káàkiri nígbà náà. Kí ni mo ṣe nígbà náà? Mi ò kọjú ara sí i, wọ́n ṣe sórí fídíò wọn wà lórí kíní. Tó bá ṣe pé tó bá jẹ́ kó bá nídìí wàhálà ni, kò sí tí ń pé kí n mọ̀ bá sùn, kò sí tí ń pé kí n mọ̀ sùn gbogbo wọn. Kí ló fà tẹ́fí tí mi ò fi sùn Àmọ̀tẹ́kùn? Kí ló fà tẹ́fí tí mi ò fi sùn Kábísọ́lá? Mo ní àwọn evidences lórí pé against mi náà. Kí ló fà tí mi ò fi sùn Alhaji Muyon Brady? Ẹrù kó ti parí síbẹ̀ ni àwọn videos gbogbo àwọn nǹkan tó ń ṣe ń gbà náà wọ́n wà nílẹ̀ náà. Pé kò sí nílẹ̀. Kí ni nǹkan tó fà tó yẹ pé mi ò fi pariwo jáde tí mi ò fi pè wọ́n lẹ́jọ́? Torí pé mi ò ní fẹ́ ká dákún wàhálà tó wà nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú tó wà nílẹ̀. Kọ́mọ́dé kí wọ́n pe Lobanika náà ti pẹ́jọ́ wọ́n ṣe kíní àwọn tọ́rọ̀ ọkàn wọ́n mọ̀ sọ pé wọ́n ṣe kíní. So ìgbà tó wá rí bọ́ndì ṣe rí ẹ wọ́n tún gbé nìkan dìde tí ẹ náà jáde tó sọ́njọ́ náà tó bẹ̀rẹ̀ sí mọ́ bí ìwú ẹ pé Lobanika Suberu ó lọ rí gbàdá ó fẹ́ pa ìmáàmù ó fẹ́ ṣe kíní ló padà discover pé ní táwọn wí ọ̀gá lọ́jẹ́ sí Kábísọ́lá wọ́n parí lórí YouTube nǹkan owó oṣù kan náà ni ó padà gbà tó bá dátì tó bá jẹ́ kó bá lè meet up tí ó bá ti lè meet up bí ó dẹ̀yìn oṣù méjì àwọ̀ ẹ̀rìn mẹ́ta gbà tó bá tó pé yóò meet up $100. Ṣé rí bàbá ẹ̀rín bàbá yìí á sì máa pa mí. Mọ ohun tó máa ń pa mí lẹ́rìn inú ọ̀rọ̀ bàbá yìí ni pé kò máa ń wá irọ́ tí rárá. Ó kàn máa dédé mú irọ́ yẹn á sì wùn jọ á sì jù fáyé. Àkọ́kọ́ ó ní mo sọ pé òun gbàdá òun fẹ́ pa òun kàdá wọ̀lú kíní kan ìwọ fúnra fídíò ó wá ní fídíò wà ńlẹ̀. Meanwhile àwọn fídíò tó ló wà ńlẹ̀ yìí náà àwọn fídíò tó jẹ́ fúnra ara rẹ ló fẹnu ara rẹ bóyá wẹ́ẹ́ ná àwọn fídíò kan ẹ̀ṣẹ́ rí ọ́díò kan wà tí mo sì máa play kò tí ì yá tí máa play ọ́díò yẹn kẹ́ ẹ lè mọ irú èèyàn tí Suberu jẹ́. So Suberu ń ṣe nìkan tí a máa wá rí ọ̀rọ̀ ẹ̀ tá a máa wá gbàbẹ́ ní gbàgbọ́ ọtí tó bá jẹ́ sí pé ó ní genuine reason ó yẹ kó ti sue mi tipẹ́ àmọ́ kò ní lè sue mi kàkà kan sue ọlọ́pàá ni wọ́n máa fi threatening wa a máa mú ọlọ́pàá a máa fi lé wa pé ẹ̀fọ́ ọlọ́pàá gbé wọn ṣe kíní kó tán bọ̀ pé kí wọ́n sue wa yẹn wọn ò ní lè sue wa torí wípé àwọn náà mọ̀ yìí pé ihun tí àwọn ń sọ là ń sọ̀rọ̀ lé lórí ó ti yé fún ara ẹ náà ló sọ wípé o kó àwọn kan dìde oníkan máa ṣọ́ ìmọ̀ọ́mù débi tí wọ́n lọ láti ṣe kíni àbí fúnra rẹ̀ kọ́ fídíò yẹn sì wá ìwọ fúnra rẹ̀ náà ló sọ wípé kábíyèsí àti àwọn lọ́balọ́ba fẹ́ ṣe meeting ó wà ń bẹ̀ náà wọ́n kí gbogbo àwọn èèyàn ọba wa ní Suberu Lobanika ó wá ń sọ fún àwọn ọba yẹn pé that is our blogger in palace pé blogger wa rè nínú palace tá bá sì rí gbogbo tó sì ń ṣe náà kò sí ọ̀rọ̀ kan tó já sí pé ó fi sọ̀rọ̀ àlàáfíà nínú ìlú bí kì í ṣe bí wàhálà ṣe máa ṣẹlẹ̀ pàápàá kó máa pè mọ́ọ̀mù lọ́mọ àlè ó ti wá gbàgbé nígbà tó sọ pé mi ì fẹ́ sú ẹni ó ti gbàgbé pé ó sọ wípé alágànná ni bàbá tó bí mi lọ́mọ pé ó mọ bàbá tó bí mi lọ́mọ so ìwọ náà wàá mú evidence ibi tí bàbá mi fọ́tò bàbá mi èmi sì sọ mi ò rí fọ́tò bàbá mi rí tó bá lè mú fọ́tò bàbá mi jáde so I will be glad and I will compensate you for that so pé bàbá tó bí mi rèé o ọmọ ìlú báyìí ni bàbá tó bí mi o ìlú báyìí ni wọ́n ti bí o ẹbí báyìí ló ti jáde o orísun wọn rèé o tó bá lè mú jáde so ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ kò tà ọ̀rọ̀ tí ó tà ni Suberu ń sọ so ẹ mọ̀ pé tọ́rọ̀ bá ti ká lára báyìí ló máa ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá tẹ̀ wá sọ pé apá gbogbo irọ́ tó pamọ́ tó bá ní apá gbogbo irọ́ tí Reverend Peter tó sọ ńkọ́
ó dà àwọn alátúbẹ̀ ṣe fídíò ti Reverend Peter tó sọ pé bàbá oníbàbá mu ọtí odindi pásítọ̀ kó ló ń mutí so tó bá ń ṣe pé bóyá ohun tó ẹjọ́ ti ṣe àbí nǹkan kan ò ní sọ bẹ́ẹ̀ síta náà so ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó tà lẹ́nu òun ni Suberu ń sọ. so tọrọ oníṣẹ́ fọ́tò àwọn tọrọ oníṣẹ́ lẹ́yìn tó wà ń bẹ̀ yẹn fọ́tò Alhaji Monsuru àti Adeseun ni wọ́n rán níṣẹ́ fantastic. Adeseun ẹ̀gbọ́n ló jẹ́ sí mi Alhaji Monsuru contemporaries ni wá ìrọ̀lẹ́ mi pẹ̀lú Alhaji Monsuru. so ó sì ń gbowó lọ́wọ́ ẹ̀. bá fi wí pé òun lòun ní láti ràn láti máa fi bú mi torí pé wọ́n ti kọ́kọ́ ṣèyẹn ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tán fi rán Kábísàrá kí Kábísàrá ọmọ bú mi but at the end of the day èmi nìkan kọ́ ni Kábísàrá bú ó jáde ìgbà tọ́rọ̀ sí káwápọ̀ láàrin mi pẹ̀lú Alhaji Monsuru. Alhaji Monsuru sọ pé that is the price I have to pay fún Kábísàrá tó bú mi pé price tí máa san nìyẹn mo ní audio lórí rẹ̀ so which means pé mo ò jiyàn wípé àwọn kọ́ làwọn rán Kábísàrá láti pé kí Kábísàrá kọ́ mọ bú mi. ṣe rí bàbá yìí ò ní ẹ mọ tó fẹ́ ṣe ó ṣàfẹ́ máa pé kóun lè máa exist kò dẹ̀ lè exist mọ́ torí àwa ti jẹ́ kó mọ̀ pé kò lè exist mọ́ pẹ̀lú irọ́ ọ̀ràn kìíní kan fúnra ẹ náà ló sọ wípé ẹ̀yin ni blọ́gà àfin ẹ̀yin ni wọ́n rán gbogbo iṣẹ́ tó dẹ̀ ń ṣe gbogbo fídíò tó ló ṣe láti gbà tó ti bẹ̀rẹ̀ fídíò tó ti ń ṣe fídíò gbogbo fídíò yẹn látòkè délẹ̀ pátá kò sí fídíò kan tó jẹ́ pé ọ̀rọ̀ àlàáfíà ni ìjọ tí mọ̀ọ́mù sọ wípé ẹjẹ́ àdàpọ̀ fúnra rẹ̀ náà ló tún jáde tó tún bú mọ̀ọ́mù pé ìmọ̀ọ́mù dàrú dàpọ̀ so gbogbo yín sẹ́rí tẹ́lómi ìbákọ̀ sọ̀rọ̀ ẹ̀rín máa ń pa mí ni but èmi kàn ń wò pé well ẹ jẹ́ ká sì máa wò torí mi ní nǹkan tí mo fẹ́ sọ àmọ́ ohun tí ó jẹ́ kémi tún wá jáde lónìí tó jẹ́ kí n kàn jáde tí mo fẹ́ sáré sọ ọ̀rọ̀ òun ni pé Suberu Lobanika àti òun àtẹnitán jọ pé èmi mọ̀ pé wọ́n ti kọ lẹ́tà sẹ́wọ̀n already àkọ́kọ́ ẹjẹ́ àgbọ̀ ohun tí ẹjẹ́ àgbọ̀ ọdíò mi akọ̀jẹ́ àgbọ̀ díẹ̀ ń bẹ̀ bisimilah. aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó tẹ́ bá fi mọ̀ rí ẹ rí ẹni tó sálámọ̀ yẹn ẹ máa wo kìrìsìtẹ́nì ni o ẹ máa gbọ́ o kìrìsìtẹ́nì ni o ẹ wo bóyá sálámọ̀ ẹ ti mọ̀ pé plan work ni kọ́ọ̀lù yẹn mò ń bọ̀ bisimilah. Ìmọ́lẹ̀ online tv. bẹ́ẹ̀ ni sà èmi ni ẹ sà. àbókùnkùn. àmísà. mo mà fẹ́ràn pàtó pàdé ní ọ̀dà pàtó nígbà kan tí ọmọ ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ dáadáa bẹ́ẹ̀. ok. inú mi dùn fún business ọlọ́run fún yín. ọlọ́run sà. náà mo sọ pé tọ́gbọ́n fún yín. adúgbò fọlọ́run bá adúgbò fọlọ́run. torí pé bíbélì sọ ní ìlú òye orúkọ ẹnìkànlọ́gbọ̀n ẹsẹ̀ kẹrin wọ́n má ṣe dá síwèé lóhùn gẹ́gẹ́ bí ìwúrí rẹ̀ kó ìwọ náà má bàa dàbí rẹ̀. ṣé bàbá Suberu ti yá wèrè rẹ ó ni. lè dá síwèé lóhùn gẹ́gẹ́ bí ìwúrí rẹ̀ kọ́ bá gbọ́n lójú ara rẹ̀. ṣé gẹ́sà máa fi ṣe ìlàjà Adeseun ti pọ̀ jù. ok sir. àìmọye àwọn tó bayé wọn jẹ́ tí wọ́n fẹ́ tẹ̀ wọ́n ti gòkè ní Surulere wa ń bẹ̀yẹ tó bayé wọn jẹ́ tó tẹ̀rí wọn mọ́lẹ̀. àìmọye àwọn t'Adeseun ti pa. ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ẹgẹ́ àtúngbọ́. wọ́n tó bayé wọn jẹ́ tí wọ́n fẹ́ tẹ̀ wọ́n ti gòkè ní Surulere wa ń bẹ̀yẹ tó bayé wọn jẹ́ tó tẹ̀rí wọn mọ́lẹ̀. àìmọye àwọn t'Adeseun ti pa ní Surulere wa ó fẹ́ lọ sí sẹ́nẹ̀tì nígbà tó fẹ́ kúrò ní rẹ̀. now Suberu àti èèyàn kan lọ plan ní call ẹnìyẹn wá ń sọ nínú call ẹ pé àìmọye àwọn tí Senator Adeseun ti pa ó wá yẹ kí gbogbo ayé ká bi Suberu léèrè wípé àwọn fámìlì àwọn tí Senator Adeseun pa kí wọ́n jáde àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn wo ni Senator Adeseun pa kó jáde kó wá sọ because irú ọ̀rọ̀ báyìí làwa máa ń sọ tẹ́lómi máa ní àwọn bèbú nígbà tẹ́ ẹ bá ń tánìṣì íméèjì àwọn èèyàn pẹ̀lú àwọn àgbákò ọ̀rọ̀ ẹ wo imagine
kẹ́ ẹ ní èèyàn pa èèyàn ní Nàìjíríà tá a wà yìí kẹ́ ẹ sì máa parọ́ tó tóbi tó báyìí máwọn èèyàn ṣe rí tí wọ́n bá mú Suberu ó mọ ẹni tọ́jọ́ kọ́ọ̀lù èyí ò ń ṣe pé ará àtàkàn ló kọ́ọ̀lù ẹni tọ́jọ́ kọ́ọ̀lù ó mọ̀ ó ti yé ẹni tí sẹ́nitọ́ Adéṣeun wá pa yẹn àfi kó mú jáde tí ò bá ti mú jáde àwọn oníyé máa dráàgì ó ti yé àwọn nǹkan táwa ń sọ nìyẹn before kẹ́ ẹ tó jáde sọ̀rọ̀ ẹ máa mú evidence wá pé ẹni yìí ni wọ́n pa o ìyẹn làwọn ò ní sọ̀rọ̀ mọ́ ẹ lè expect kẹ́ máa parọ́ kẹ́ expect pé ká má jáde ká sọ̀rọ̀ now bàbá wèrè tó kọlù àtolórí ibú tó pè ó yẹ kẹ́ ẹ lè mú ẹni tí sẹ́nitọ́ Adéṣeun tó pa ó yẹ kẹ́ ẹ lè mú wọn jáde bismillah. bẹ́ẹ̀. so mo kọ́kọ́ fẹ́ sọ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ inú ààfin because the past kábíyèsí sọ̀hún before he left we are 5 and 6. ọpẹ́ ní fọlọ ọpẹ́ ní fọlọ. ó yẹ kí irú ẹni yìí ó yẹ kí irú ẹni yìí tó bá jẹ́ pé lóòótọ́ ló ń sọ ó yẹ kẹ́ni yẹn lè dárúkọ ara ẹ̀ pé èmi ni mò ń sọ̀rọ̀ o ẹ mọ̀ pé yẹn máa dá kó o jáde pé èmi mò ń sọ̀rọ̀ méjèèjì ó yẹ kí bàbá yẹn lè jáde pé èmi ni mò ń sọ̀rọ̀ ó ti yé ó yẹ kí bàbá yẹn lè jáde kí ṣùgbẹ́sùgbẹ́ kóun náà lè bóòdì pé bàbá lágbájá báyìí ló sọ̀rọ̀ nọ́mbà tó sọ̀rọ̀ ó yẹ kó lè post nọ́mbà yẹn so that a lè pe nọ́mbà yẹn pé àwọn wo ni sẹ́nitọ́ Adéṣeun pa ó ká lè mọ ilé wọn ká lè lọ ṣe fídíò ká lè ṣe interview fọwọ́n tí sẹ́nitọ́ Adéṣeun ti pa ó ti yé tó o bá wá lè ṣe bẹ́ẹ̀ olóò. tí ẹ kò tọ́ sí Adéṣeun lẹ́nu ṣé jàǹdùkú tí ń ṣe é kiri yẹn. ṣe ń gbọ́. mo sì mọ̀ pé ẹni tí ó mú kẹgbẹ́ APC fèè gan nítorí rẹ̀ yẹn ládùúgbò Ògbómọ̀ṣọ́ yìí. ṣe ti gbọ́ ẹ ti rí i pé plan ṣe rí Suberu nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ plan yìí ẹnìkan ó call mi ó wá fún mi ní àwọn details kan mo máa ṣe post audio full audio about 1 hours audio ni tí Suberu ti sọ wípé wọ́n ṣe pílánì láti sọ pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ lórí wípé òṣèlú ni o ẹ bí Suberu léèrè tó bá jẹ́ lọ́mọ pa òṣèlú ni Suberu bá wọlé pé ẹja kọ ẹgbẹ́jọ ká máa ṣòṣèlú ká máa dá sọ̀rọ̀ ìlú kínní kan òun náà fi bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ tìmọ́ọ̀mù àmọ́ kò tí ì yá máa ṣe pósìtì ọ́díò yẹn ó kù díẹ̀ ẹja tẹ̀síwájú ká gbọ́ ohun tí idiot ara wọn ń sọ. ìkú yẹn tó ṣe wọ́n ti gbà pé bóyá èèyàn gidi ni wọ́n àmọ́ pé ó ti tán fún bẹ́ẹ̀ sọ lánàá yẹn. ó ti tán fún wọn ọmọ ni kì í wá ṣèyẹn nìkan àwọn olè tó jà ó pọ̀ rẹpẹtẹ. ṣe ń gbọ́ Suberu sọ wípé àwọn àti ẹni tó jọ kọlù sọ pé bàbá Adéṣeun ja olè tó pọ̀ rẹpẹtẹ náà ó yẹ kí wọ́n lè ṣàlàyé olè tó jà kí ló gbé o kí ni tó jí ṣe bí nítorí pé a sọ pé ẹnìkan ó hùwà olè ń gbà sí òun lẹ ṣe torí ẹ̀ mú mi kò sí evidence kankan tó sọ ju pé ó pè mí lólè ó bú mi ó pè mí lólè ó bú mi ṣé ìtẹ́ wa sọ pé èèyàn pààyàn yìí èèyàn jalè yìí ṣé kò pọ̀ jù báyìí tó ẹja máa nìṣó. tí ẹ bá dé ọ̀dọ̀ wa ní òkè àràdàmbí ọ̀nà kan wà ní òkè àràdà àtọ́yàsọ́nà CAC. bẹ́ẹ̀ni. wọ́n gbé owó yẹn wọ́n gbé iṣẹ́ yẹn fún wọ́n dẹ̀ gbé owó yẹn fún as contract láti ibi tó ti yà níbi opposite school àwọn adití yẹn. bẹ́ẹ̀ni. ọ̀nà yẹn lọ tí èè lọ jáde padà sí ìdí àràbà yóò gba yegun yemẹtu ìkọlábà kankan yóò gbà lọ. mo fẹ́ sọ fún yín pé Felix Akade olóore ìsọ̀nà yẹn tó fi dé ojú Methodist ìgbà tí Wálé Adeleke tó ń gbàjọba olóda ọ̀dà yẹn dé ojú Methodist secondary school. I'm telling you gbogbo ọ̀nà yẹn láti bẹ̀bí tí wọ́n ṣe déhùn Adeseun ṣe kankan bẹ́ẹ̀. ṣe rí àlòmíì a kò bọ́ sórí social media a ti máa rán ara ẹ̀ lẹ́wọ̀n bíi ti ṣègbè Suberu àtẹnitọ́jọ́ pé yìí náà ó ní wọ́n gbé contract fún wọn gbé owó fún ṣé lójú ẹni
ǹjẹ́ o lè fún wa ní evidence pé pépà tí wọ́n fi gbé owó fún Senator Adeseun rèé? ṣẹ́rí ẹ̀yin pípù yìí ó dàbí bàbá wa Senator Adeseun ṣe sùúrù gan wàláì. àwọn bàbá wa Senator Adeseun bàbá wa Èjìdé ẹ ní sùúrù gan. tó bá gẹ́ ẹ ti bá gbogbo àwọn pípù yìí ń wọ̀ pẹ̀lú àwọn irọ́ kàbìtìkàbìtì tí wọ́n ń pamọ́ yìí ẹ rí i pé social media á ti sinmi àwágbó ò ní rèsì fi mọ́ àmọ́ ẹ bá wọn wọ̀ báyìí bàbá ẹ ṣe sùúrù gan o. ṣé mo pe Àbújá ń gbà yẹn ṣùgbọ́n tí mo fẹ́ lẹ́tàn ní gbogbo wọn mo pe Àbújá nígbà yẹn so kò ṣe anything níbẹ̀ ohun kan tá a kàn máa wá rí ni pé ó lọ kó àwọn senator the chairman àti àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n wà fún road àgẹ́ni ọlọ́kó wọn láti Àbújá ẹnìkan wá ní ọ̀nà yìí ti jìnnà ju láti àràdá bí o mọ̀ pé kí ọ lọ jáde kìí sọ̀rọ̀ 15 miles tí ó fi lọ rè jáde nídìí òru tí ó lọ padà lọ jáde sí ìdí àràbà ẹ̀wò irọ́ burúkú mọ́tò káwọn fi tọ̀ díẹ̀. ẹ̀wò àgbákò lọ. ó ní àwọn èèyàn ò ní mọ̀ pàwọ́ sínétọ̀ làwa ẹ jẹ́ káwọn park sójú àràdà abilẹ́gbẹ̀ẹ́ Opportunity School níbi tí wọ́n sáfàákì ọkọ̀ sínú nígbà Adeseun tí wọ́n bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ rìn wọ́n débi bẹ̀rẹ̀ grand sẹ́ẹ̀ màkì bẹ̀rẹ̀ grand kan mẹ́mẹ́. bẹ́ẹ̀ni. nígbà wọ́n débi bẹ̀rẹ̀ grand so oníbòun ti ṣe ọ̀nà yẹn lọ́nu nígbà wọ́n dé tí wọ́n kọjá bẹ̀ wọ́n àti ìdójúbẹ́ tọ́bí sí ọ̀dà ti pín o ọwọ́ bóun ti ṣe ọ̀nà yẹn lọ́nu. so ẹ wo mi Suberu bó ṣe pariwo aláyé bàjẹ́ èèyàn. the road is approved. ṣe gbọ́ ẹ gbọ́ irọ́. èyí tó fún 5 million láyé ìgbà táyé owó sì dáa èyí tó fún 5 million tó fún 10 million. lójú tiẹ̀. ó ṣe pé owó fún wọn tí gbogbo wọn pa sàbújá. ẹ gbọ́ irọ́. tí àwọn sọ pé wọ́n ti ṣe ọ̀nà yẹn. ẹ gbọ́ irọ́. sàbújá lónìí tí wọ́n sọ pé wọ́n ti ṣe ọ̀nà yẹn wọ́n sọ fún yín. ẹ gbọ́ irọ́. so gbogbo àwọn aládàra ti ń ṣe yẹn àsìkò tọ́lọ́run fẹ́ tí Ọlọ́run fẹ́ gbẹ̀san lára rẹ̀ lóde yìí. lẹ́ni tọ́lọ́run ti gbé dìde. ìrírí àpèrè sọ̀hún tó dojúkọ yìí. àti pamọ́ bẹ́ẹ̀. ọjọ́ tí wọ́n mú tọ́lẹ̀tì wá sí ọ̀dọ̀ kábíyèsí. ṣé ń gbọ́ lórí burúkú bàbá tó ń pẹ́ ní ẹlẹ́ni ní tọ́lẹ̀tì. àwọn aláyé bàjẹ́. kábíyèsí sọ̀rọ̀ kan níjọ́ yẹn ṣé ọmọ tẹ́ ẹ mú wá ẹ̀sọ́ ọmọ yóò kéré pọ̀ báyìí. bẹ́ẹ̀ni. oyè tẹ́ ẹ dẹ̀fẹ́ fún yìí sí òní máa gbé adájọ́ ọba yá. ṣé ń gbọ́ wèrè. àwọn nípa ní gbéra léṣe sọ̀sẹ́yìn ló sì ní ìdáláàmú. àwọn onídàáláàmú ní sọ́kùnrin lẹ́sàn. bẹ́ẹ̀ inú mi dùn. èyí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ibi tí mo fẹ́ lò gangan nìyẹn ẹ gbọ́rọ̀ yẹn lẹ́fí máa mọ̀ pé gbà míì tí wọ́n bá sọ̀rọ̀ fún ara wọn náà ni wọ́n sọ̀rọ̀ fún ara wọn ni wọ́n náà máa ń fọ́ra wọn lẹ́sẹ̀ ẹjẹ́ àtún ọ̀rọ̀ yẹn gbọ́ ẹjẹ́ àgbọ́. bẹ́ẹ̀ni. oyè tẹ́ ẹ dẹ̀fẹ́ fún yìí sí òní máa gbé adájọ́ ọba yá. àwọn nípa ní gbéra léṣe sọ̀sẹ́yìn ló sì ní ìdáláàmú. sẹ́yìn ló ní ìdáláàmú. àwọn onídàáláàmú. ẹ gbọ́rọ̀ yẹn wọ́n ní ọba àná sọ wípé oyè tẹ́ fẹ́ fún yìí ó kéré ẹni ṣe kò ní gbéraga ṣá sẹ́yìn náà ní ìdáláàmú. Suberu Lobanika ẹ̀kọ́ máa ń fọ́ra yín lẹ́sẹ̀ ni now ó túmọ̀ sí wípé approval ti wá tipẹ́tipẹ́ lórí pé ìmọ̀ọ́mù ni ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣé ẹ̀ ní dà wọ́n láàmú kí ló wá dé tí ọba kú ìgbà ẹlẹ́ṣẹ̀ wàá mọ̀ pé kì í ṣọmọlé tẹ́ bá sì lọ wo kíní tí wọ́n ń gbé kiri lẹ́tà tí wọ́n ń gbé kiri eléyìí tí wọ́n ń sáyìn kiri nínú ẹni tó sọ pé ìmọ̀ọ́mù èyí ṣọmọlé wà náà tó sáyìn o Fatai Ayíláyá ó wà nínú àwọn tó sáyìn o bàbá yẹn ló ṣe irun mú bíi irun mú bàbá Ṣòkòtú alágbẹ̀dẹ tí wọ́n sọ ọjọ́ kùjà jákujàku yẹn bàbá yẹn wà nínú àwọn tí wọ́n sáyìn torí àwọn ló ń tẹ̀lé ìmọ̀ọ́mù kiri tẹ́ ẹ bá wo signatory yẹn ẹ ti rí owó nìyẹn now ẹ wá ní ìsìn kì í ṣọmọlé Suberu ẹ kàn ń dara yín láàmú ni jàre ó ti yé ẹ kàn ń dara yín láàmú ni so ìdààmú tẹ̀ ń fún mọ́ọ̀mù ni ò jẹ́ kẹ́ ẹ sinmi ó ti yé àwa àtẹ̀ní dúró a sì máa continue láti máa expose yín síta níwọ̀nba àgbà tẹ́yìn ò bá ti dákẹ́ àti parọ́ so gbogbo jákujàku tó sọ
tí wọ́n bá tó gbangba sùn lọ́yẹ́ competition tí wọ́n bá mọ̀ pé òótọ́ ni mò ń sọ competition àwa bí ẹ léèrè pé ṣé wọ́n fúnra rẹ̀ kọ́ ló sọ pé ìwọ ni blogger tí wọ́n gbà láàfin iṣẹ́ tó dẹ̀ ń ṣe náà ni pé kó o fi bú mọ́ọ̀mù gbogbo fídíò tó ṣe ìwọ ló jẹ́ pé o fi promote ààfin ìwọ ló jẹ́ o fi promote Ògbómọ̀ṣọ́ bí kì í ṣe ọ̀rọ̀ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ lásán ló ń sọ so kí la wá ń sọ fúnra rẹ̀ ló sọ pé o tẹ̀lé mọ́ọ̀mù òun ṣọ́ wọn débi tí wọ́n ń lọ tí mọ́ọ̀mù ò mọ̀ àbí ta ló bẹ́ẹ̀ sọ ibo láti wá parọ́ mọ́ ẹ̀gàrí fúnra rẹ̀ ló sọ pé tèmi bá dé Ògbómọ̀ṣọ́ ìwọ máa ní kí wọ́n nà mí lẹ́yìn yẹn tí ìbọn bá wà wá ní kí wọ́n yìnbọn fún mi fúnra rẹ̀ ló sọ kò sẹ́ni bẹ́ẹ̀ sọ so gbogbo fídíò wà ńlẹ̀ náà Suberu lọ́wọ́ nǹkan mi ṣe ṣó ti gbọ́ ẹ̀yin tẹ́ táàgì mi Ọlọ́run níjó bàjẹ́ fún mi bàbá yìí ò ń ṣe ni tẹ́ a lè máa fún lésì ó ti yé but kákọ̀ máa kílẹ̀ àwọn nǹkan kan ṣe rí bàbá wa sẹ́nitọ́ Adéṣeun irọ́ burúkú ni gbogbo tí wọ́n ń pa àkọ́kọ́ pé bàbá ṣe Adéṣeun pààyàn ẹni kan mú ẹni tí wọ́n pa wá kí wọ́n mú fámìlì wọn kí wọ́n fámìlì wọn jáde pé lóòótọ́ ni wọ́n pa fámìlì wa ẹni kan mú wọn jáde wọ́n ṣe ọ̀nà wọ́n gbówó fún wọn ọ̀ṣẹ̀ ọ̀nà wọ́n ṣe kinní kan ẹ sọ fún wọn ẹni tó gbówó fún ẹni kí wọ́n mú rìsíptì tí wọ́n fi san owó fún sẹ́nitọ́ Adéṣeun kí wọ́n gbé rìsíptì yẹn sójú ayé báyìí pé wọ́n ti commission bẹ̀ yẹn fún wọn. ìgbà míì gbogbo wa ní bá wọn dókè ibi là máa wà á máa wá sọ wórówóró ó dá sẹ́nitọ̀ tí wọ́n wà ń bẹ̀ presently ṣé bẹ́ẹ̀ náà ni tó bá yá àwọn kan ò ní ní ó dá àwọn kan ò ní ní kó dá bẹ́ẹ̀ ti máa ń sọ̀rọ̀ olóṣèlú nìyẹn ó lè alájẹsẹ́ ni gbogbo yín nígbà tí sẹ́nitọ̀ Adéṣeun tó ń kówó fún gbogbo yín ẹ̀ sọ pé sọ pé sọ wípé ó kówó jẹ́ ńgbà náà àtàwọn ọ̀wọ́n tẹ́ ẹ kó jáde àti tó yẹ kó wà nílé ọkọ tí ò rí ilé ọkọ gbé tẹ́ ẹ kó jáde gbogbo ìgbà tí sẹ́nitọ̀ Adéṣeun ń kówó fún yín tí bàbá wo Èjìdé ń fún yín lówó gbogbo ìgbà yẹn wọn kò sí pé ọ̀ọ́dàǹgbà yẹn ní ìsìn tẹ́ ẹ̀ wá rówó gbà lọ́wọ́ wọn mọ́ ẹ sì ń gbowó yẹn ń kọ̀rọ̀ gbogbo wa la mọ̀ gbogbo wa la mọ̀ now tí ẹ wá expect kí sẹ́nitọ̀ Adéṣeun bàbá wo Èjìdé àtàwọn bàbá wa bẹ́ẹ̀ pé kí wọ́n lé ìmọ̀ọ́mù kúrò tí bàbá wọn yẹn wá ní báwo la ṣe máa bẹ lọ́hùn kẹ́ni tó ti ga kó jábọ́ báwo la ṣe máa bẹ lọ́hùn pé ọmọ ọlọ́mọ kó ṣubú àwọn ò ní bá yín sínú irú ẹ̀ òun ló wá ń ka yín lára lónìí tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní pa irọ́ àwọn ọwọ́ kàbìtì Ọlọ́run á ṣàforíjì fún gbogbo wa o Ọlọ́run ní dójú àdúrà tiwa so bàbá Suberu Lobanika làákàyè bàbá yẹn kú díẹ̀ so bọ́lọ́run dẹ̀ ṣe dáa nìyẹn kò sí nǹkan tá a fẹ́ sọ ẹ má wọ́rì gbogbo bọ́ ṣe pílánì ọ̀rọ̀ yìí láti lẹ̀ ó wà ní ọwọ́ mi gbogbo bí Suberu Lobanika bó ṣe máa ń ní kọ́ bá ń wá ewé òrùwọ́ pé ewé òrùwọ́ ni kọ́ bá ń wá kóun gbó tọ́ wá sọ pé ẹ fomi gbó tó lóun ò ní fomi gbó stout ló dáa kóun máa fi gbó ewé òrùwọ́ lẹ́ni tó lóun ò mutí gbogbo ẹ̀ là á padà tú síta fún ayé Ọlọ́run níjó bàjẹ́ fún wa. kábí sọ́ra lèmi ń jẹ́ a máa bẹ̀rẹ̀ ọ̀bẹ ilé ìbẹ̀sùn àtẹlẹ ọ̀sán abẹ́lẹ̀ o ẹni bá ní a máa bọ̀ ní àní dé bá ǹjẹ́ a tún máa pàdé ó dìgbà.